Ojútáyé Gist TV, kindly subscribe. Ẹ ṣe ìbà fóbìnrin, obìnrin lète, obìnrin làgbà. Àṣírí padà tú lẹ́kùnrẹ́rẹ́ nínú fọ́nrán fídíò ilẹ̀ tí máa gbọ́ gbogbo àṣírí tó tú nípa ìbáṣepọ̀ tó wà láàrin Fathia Balogun àti Saheed Balogun. Tẹ́ ẹ bá wo fọ́nrán yìí dáadáa, ibẹ̀ ni wọ́n ti máa ṣàfihàn bí àṣírí ṣe tú ìbáṣepọ̀ wo ló wà láàrin Fathia Balogun àti Saheed Balogun. Fathia Balogun ti fẹnu ara rẹ̀ padà túlẹ̀ sí ẹ̀kọ́ o ti tó ẹ̀kọ́ sí ọ̀lẹ̀ báyìí, ẹ̀kọ́ ti wá fojú múmu, ó ti fi hàn. Fathia Balogun lọ sí interview kan náà pè sí orí interview náà sì ni ó ti jábọ̀ ọ̀rọ̀, ó sì tú àṣírí, ó sọ pẹ́pẹ́ ọ̀rọ̀ wípé Fathia Balogun kì í ṣe ex Saheed Balogun. Ẹ wò ó ní Saheed Balogun àwọn sì jọ wà papọ̀ báwọn ti sì jọ wà tẹ́lẹ̀ níbi kíní burial tí Fathia Balogun tó ṣe fún ìyá rẹ̀. Ibẹ̀ fẹ́ẹ̀ ni ìbáṣepọ̀ náà ti ń rẹ́bọ̀ o. Ẹ bá gbàgbé, ẹ rí wípé Saheed Balogun wà nílùú èbó lókèrè ni ó ti wálé láti wá yẹ Fathia Balogun sí lọ́jọ́ burial ìnáwó òkú ìyá rẹ̀. Ẹni tó lè mọ́kùnrin tó ti fìgbà kan fẹ́yàn rí gbéra láti odidi ìlú èbó wá sórílẹ̀-èdè Nàìjíríà láti wá bá ìyàwó rẹ̀ gbà kan rí ṣe burial ìyá rẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ìbáṣepọ̀ ti wà padà. Tá a bá tún wá fi bẹ̀yẹn lẹ̀ẹ́lẹ̀, ẹ tún wá jẹ́ ká bọ́ síbi tán ti ṣe movie premiere tọmọ wọn ti dá sí, tí gbogbo wọn ti jọ ń jó, wọ́n tún jọ wọṣọ àǹkó papọ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé wọ́n ti jọ wà papọ̀. Níbi ọ̀rọ̀ obìnrin ò ṣe gbàgbọ́ o. Bóbìnrin bá ti ní wípé ó dàbọ̀, ẹ lọ wò padà, ẹ káàbọ̀ ló wí, ó ṣe mistake ni. Bóbìnrin bá ní pé ẹ káàárọ̀ ń bẹ̀rùn, ẹ lọ wò ó dáadáa, ẹ káalẹ́ ni. Sáà ní wípé Saheed Balogun kò ní nǹkan kan tí ó contribute nígbà tí ó fi ń ṣe burial pẹ̀lú ìyàwó rẹ̀, tí ìyàwó rẹ̀ Fathia Balogun tó fi ń ṣe burial ìyá rẹ̀. Sáà ní pé kò ní nǹkan tí ó contribute bí ọkọ. Obìnrin làgbàṣẹ́, obìnrin lète. Ẹni tí ò bá fìmọ̀ jẹ́ tóbìnrin, irú ẹni náà kò tí ì kú, tó bá kú gan wọn ẹ̀ tí ì sí ni. Fathia Balogun ti padà jábọ̀ ọ̀rọ̀ wípé kódà lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń sọ̀rọ̀ yìí lọ́dẹ̀dẹ̀ Saheed Balogun ló ń wà. Ọjà tọ́mọ bá ti wọ̀ ó ti dọjà túláàsì. Mo fẹ́ lérò pé ọmọ tó wà láàrin àwọn méjèèjì tó kún nǹkan pàtó tó parí ìjà àti èdè àìyedè tó wà láàrin àwọn méjèèjì, àwọn ọmọ wọn ti bá wọn sọ̀rọ̀ wípé ìyá mi ẹ gbọ́ náà, kí ni bàbá yìí ò bá ṣe fún yín, ẹ dákun ẹ parí ìjà èdè àìyedè tó wà láàrin ẹ̀yin méjèèjì, kẹ́ ẹ padà sípò, kẹ́ ẹ padà pọ̀ kájọ kọ́mọ lùbọ́. Ẹ gbọ́, ọjà tọ́mọ bá ti wọ̀ ó ti dọjà túláàsì, ó ti dọjà dandan, nítorí àwọn ọmọ náà ni ó padà parí ìjà ilé tí wàá parí o. A sì dúpẹ́ fọ́lọ́run, nínú wa dùn. Mo lérò pé gbogbo ẹ̀yin alátẹ̀lé náà nínú yín dùn sí ohun tá a gbọ́ yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí Ojútáyé Gist TV. Mo rí iná.